Olúwa Ọlọ́run alágbára, nínú ìrìn àjò ọdún yìí ẹ mú mi ju aṣẹ́gun lọ. Mo fẹ́ kẹ́ ẹ sọ di àdúrà lórúkọ Jesu Kristi. Mo gbàdúrà fún yín nínú ìrìn àjò ọdún yìí. Ọlọ́run máa mú yín ju aṣẹ́gun lọ. Ẹ̀yin máa 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 ju aṣẹ́gun lọ. Àní gbogbo nǹkan nínú omi ara yín, nínú ẹ̀jẹ̀, nínú egungun tó ń di òkú díẹ̀díẹ̀ lórúkọ Jesu Kristi. Ọlọ́run àjíǹde àti ìyè kó sọ wọ́n di alààyè lénìí, kó sọ wọ́n di alààyè lénìí nínú omi ara yín, nínú ẹ̀jẹ̀, nínú egungun. Àìsàn kò ní ráyè níbẹ̀. Àìsàn kò ní ráyè níbẹ̀. Ẹ ní rí ogun àìsàn nínú omi ara. Ẹ ní rí ogun àìsàn nínú ẹ̀jẹ̀. Ẹ ní rí ogun àìsàn nínú egungun. Bí Olúwa ti ń bẹ, tí agbára ẹ̀mí ń bẹ pẹ̀lú lórí ìrìn àjò yín nínú ọdún yìí, ẹ̀yin kò ní dààmú. Ẹ ní dààmú lórí ara yín. Ẹ ní dààmú lórí ilé yín. Ẹ ní dààmú lórí ọmọ. Ẹ ní dààmú lórí ọkọ. Ẹ ní dààmú lórí aya. Olúwa nínú ipá àti agbára rẹ̀ yóò dìde, yóò ràn yín lọ́wọ́. Aláàánú kò sì ní wọ́n yín nínú ìrìn àjò ọdún yìí. Nínú ìrìn àjò ọdún yìí, aláàánú kò ní wọ́n yín. Aláàánú kò ní wọ́n yín. Aláàánú kò ní wọ́n yín. Ẹ gbọ́ bí a ṣe kọ sínú ìwé Jóòbù orí 5 ẹsẹ̀ 12 ni. Ó ló sì yí ìmọ̀ àwọn alárékérekè po. Ọwọ́ wọn ò sì lè mú iṣẹ́ ibi wọn, iṣẹ́ ìkà wọn wá sí ìmúṣẹ. Ní orúkọ Jesu Kristi, ọwọ́ ìkà kò ní ṣe lórí ayé yín. Ọwọ́ ìkà kò ní ṣe lórí ayé yín. Ọwọ́ ìkà kò ní ṣe lórí ayé yín. Bí Olúwa ti ń bẹ, tágbára ẹ̀mí ẹ̀ ń bẹ pẹ̀lú agbára tó ń tà pẹ̀lú ìṣeré yín lénìí, kán bẹ̀rẹ̀ sí ń ṣe lásán. Kọ́lọ́run kó dìde nípa ti yín. Kọ́lọ́run kó ṣàánú fún yín bó ṣe máa